Boss lady, good morning. So mind you, I told you that when I was going back to the manager to tell him, I don't know my husband's mother's. Oh, you're right. Ibi iko second one lele. Bomba. Bomba yen yami. Ọ̀sẹ̀ kan lòun fi ṣiṣẹ́ pẹ̀lú Lizzy Anjorin ọ̀sẹ̀ kan. Kéèyàn ṣiṣẹ́ pẹ̀lú èèyàn fún ọ̀sẹ̀ kan. Ó dẹ̀ resign. Ẹ wá ní Àríkẹ́ tí wà ń bẹ̀ 20 years. Àríkẹ́ ò ní choice. Ibi tí Àríkẹ́ máa wà nìyẹn dọjọ́ ogbó. Ṣé mọ̀ pé ó ti sìn yá? Lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ń sin ọmọ ni. Ó dẹ̀ gbọ́dọ̀ sin ọmọ náà. Tí ẹ máa fi dàgbà. Tó bá wá sin ọmọ tán, kó tí ẹ lè sin ọmọ tán. Torí tí Lizzy tó bá jẹ́ pé Ọlọ́run, á continue láti máa sin ọmọ. Lizzy ó ti plan ẹ̀ lẹ̀. Odida tí mo bá rí kíní yìí. Told the story of how I worked with one of your fetish celebrity for 1 week and I resigned. So mind you, I told you that when I was going back to the manager to tell him. Ṣé mo ní pa fóònù kan sìn? Ṣé lè fún mi ní 2 mo dẹ̀ fẹ́ pa fóònù kankan yìí. Ẹ fún mi ní 2 seconds or 2 minutes. Ẹ má bínú. One minute. Ṣé mọ̀ pé arábìnrin yìí ń sọ̀tún ẹ̀ lọ? Màá continue pẹ̀lú eléyìí. Àtúwá padà. Ó ní nígbà tí arábìnrin yìí ń sọ̀rọ̀ lọ, ó lóun wáṣẹ́. Nígbà tí ìjẹ ayé fi lákàlàkà, ó wá ń wáṣẹ́. Arábìnrin yìí iṣẹ́ ló bá lọ. Ó bá ní ó advertise lára iṣẹ́ tí wọ́n advertise. Pé wọ́n pè ní customer service. One minute. Customer service ló bá lọ sí ọ̀dọ̀ Lizzy Anjorin. Nígbà tó débẹ̀, wọ́n fún ní fọ́ọ̀mù, ó débẹ̀, wọ́n fún ní fọ́ọ̀mù
kó kọ employment form orúkọ ẹ̀ kò tí ì jáde o orúkọ ẹ̀ orúkọ surname ẹ̀ orúkọ two guarantor wọ́n fẹ́ two guarantors and nígbà míì wà ṣe mọ̀ pé àwọn tí wọ́n ní láárí ló máa ń sábà pé ló máa ń sábà lò fún guarantor ó nílò tó bá lọ mú conductor wá as guarantor wọn ò ní gbà á kò sí ilé iṣẹ́ tó máa gbà lọ́wọ́ ẹ tó bá mú conductor wá pé conductor yo òun ni guarantor wọn ò ní gbà lọ́wọ́ ẹ. In most cases kan tó bá mú roadside mechanic lọ wọn ò tún ní gbà lọ́wọ́ ẹ. nínú fọ́ọ̀mù yìí bákan náà Lizzy wá ní guarantor wọ́n tún fi ibìkan síbẹ̀ pé kí lorúkọ ìyá guarantor ṣọmọ pé ìyá tó bí first guarantor wọ́n fẹ́ mọ̀ ìyá tó bí first guarantor that is ìyá guarantor wọ́n fẹ́ mọ̀ orúkọ ìyá ló béèrè o wọ́n ò béèrè orúkọ bàbá o ìyẹn Lizzy Anjorin àti manager wọ́n fẹ́ mọ̀ orúkọ ìyá fún guarantor àkọ́kọ́ wọ́n fẹ́ mọ̀ orúkọ ìyá fún guarantor àkọ́kọ́ wọ́n fẹ́ mọ̀ orúkọ ìyá tó bí guarantor kejì wọ́n fẹ́ mọ̀ orúkọ ìyá tó bí ìyá guarantor kejì irú ibiṣẹ́ wo ni wọ́n ti ń ṣerú ẹ̀. ẹ wá ní ó ti ọba mọ̀ ló pa ìdí tó fi ti pa ẹ má mọ̀ ọ́. ìdí tó fi ti pa ni pé at a point àwọn gbogbo àwọn tí wọ́n ti ṣiṣẹ́ ń bẹ̀ 1 minute. wọ́n wá ń sọ ohun tójú wọn rí tẹ́lẹ̀ ìbá débẹ̀ á ní wọ́n náà ń ṣiṣẹ́ ń bẹ̀ á ní rí pé kò sí bó ṣe lè ṣiṣẹ́ ń bẹ̀ ò lè lákòójọ. bákan náà kò tún wá ń ṣe kò ń ṣe transfer fún wọn tó bá fẹ́ san salary fún wọn. ìwọ ò béèrè pé ayé tá a wà yìí ayé digital world ni kí ló dé tí Lizzy Anjorin ò fi ń ṣe transfer fún wọn tó fi yẹ pé owó kan tó máa bí inú pósí ló ti kó jáde ni o bóyá inú gbá ló ti kó jáde ni o a kó fún àwọn ọmọ yẹn káàṣì ni ó ń san káàṣì ló ń kà fún wọn. Cash because ayé tá a wà ń sìn nǹkan tí wọ́n ń pè ní ayé gbẹgẹ́ tí n bá rántí pé ìyẹn ṣiṣẹ́ pé wọ́n ti ẹ̀kọ́ káàṣì fẹ́yàn àmà ti tó á ti tó 25 years á ti tó 25 years pé ìyẹn ṣiṣẹ́ ó wáyé pé káàṣì ni wọ́n ń kó fẹ́yàn á ti tó 25 years I think.
but digital age tí àwọn bá tiẹ̀ wá ṣiṣẹ́ ń lu òyìnbó àwọn kó káàṣì fẹ́yàn bóyá wọ́n fẹ́ wò pé wọ́n fẹ́ invade bóyá tax wọ́n fẹ́ dángbọ́ sí i àbí wọ́n employ èèyàn kan bí ẹ kò níwèé ṣùgbọ́n Lizzy tó ń kó káàṣì fẹ́yàn owó yẹn báǹkì kan ló ti ń wá direct ìsídà máa gbọ́ ìsídà kó yẹ pé ó kówó yẹn jáde láti inú pósí àbí ó kówó yẹn jáde láti inú gbá kan sórí ibi táwọn adé láyé oríṣiríṣi láti rí mo mọ ìyá kan mo ti ṣiṣẹ́ níbì kan tó yẹ pé tá a bá ti wọ fátìrì láàárọ̀ bá ẹ̀jẹ̀ la máa rí ẹ̀jẹ̀ lọ ni. mo mọ ìyá kan ìyá yẹn tó o bá ṣírú wardrobe ẹ̀ báyìí pósí ni wàá wà ló máa rí ńbẹ̀ wàá wò pé báwo lèmi ṣe mọ̀ pé pósí wà ńbẹ̀ ṣe mọ̀ pé ọmọ kékeré kan lè ṣeré kò yàn á lọ ṣeré lọ́dọ̀ ìyá yẹn ọmọ kékeré ń ṣeré ni wàá kọ́ pósí nínú yàrá ìyá yẹn sórí ìyá yẹn kò sọ pé òun fẹ́ pa mọ́mísí tó bí mi o sẹ̀lẹ̀ kan ló rìnà sí bóyá sẹ̀lẹ̀ ni bóyá kérúbù kan ni ó bá ní ẹ lọ ra aṣọ báyìí ẹ ra nǹkan báyìí ẹ lọ gbé fún ìyá yìí kẹ́ẹ̀dẹ̀kúnlẹ̀ wọn ò ní àwọ̀ kankan o wọn ò ní ọ̀rọ̀ kankan o. mo mú yẹn wọ ni ibi tá à ń lọ kọ́ ni ọ̀rọ̀ Lizzy Anjorin láwa sọ ìyá tó bí mi wọ́n bá ṣe bí ìṣẹ̀lẹ̀ ṣe àbí kérébù wọ́n bá lọ sọ́dọ̀ ìyá yìí wọ́n bá kúnlẹ̀ pé màmá mo ní wá ra kinní fún yín ni. ó ní ta ló ní kó o lọ rà wá nǹkan tí ìyá yẹn ń sọ nìyẹn o ìyá ni kò sẹ́ni tó ní lọ rà á ìyá yìí ní òun ò ní gbà á ìyá tó bí mi ń sọ pé màmá ẹ má gbà ní lórí ìkúnlẹ̀ hours lórí ìkúnlẹ̀ a ní mo ò ní gbà kí ní ìṣe okay. Nǹkan tí ìṣẹ̀lẹ̀ yẹn rí ni pé ó ní tó o bá fẹ́ yẹ kí wọ́n gbé ẹ̀gbìn lójijì ra nǹkan báyìí kó lọ fún ìyá yìí. ó ní a ní èèyàn ló ní kó o gbé wá ó ní màmá kò ń ṣèyàn màmá yẹn ni mo ò ní gbàṣẹ́ ìyá tó ní kú sínú kọ́bọ̀dì mo sọ ṣùgbọ́n ìyá tó bí mi kúnlẹ̀ ó ní ẹ má gbà ní. Màmá ẹ má gbà ní bẹ́ẹ̀ ló ń sunkún ìyá tó bí mi yìí ń sunkún pé màmá ẹ gbọ́dọ̀ gbà ní irú wọn wọ́n pọ̀ láyé eventually ó gbà lóòótọ́ wọ́n pọ̀ tó yẹ pé owó ẹ̀jẹ̀ ni wọ́n ná ẹ̀jẹ̀ pọ̀ lọ́rùn wọn. Owó ẹ̀jẹ̀ ni wọ́n ná tó bá délé wọn ẹ má bínú tó bá délé wọn wàá rí ìsídà kó rí kó sínú kọ́bọ̀dùn àbí kó rí gbá tó bá bèrè wọn ní àwọn fi ń protect ara wọn ni wọn ò ní sọ kúlẹ̀kúlẹ̀ fún ẹ àní Lizzy Anjorin káàṣì ló ń fún wọn àǹtí wọn bá ní kẹ́mi sọ bí mo ṣe fíìwọ ẹ̀ òun ní pé tó o bá wo owó yẹn ìsídà kó jẹ́ pé inú gbá kan ló ti kó jáde àbí inú pósí
So arábìnrin wa bẹ̀rẹ̀ story ẹ̀ ẹ̀jẹ̀ àgbọ̀lọ̀. Of your fetish celebrity for 1 week and I resign. So let's get into the story. Ẹ dúró, kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ̀ ń flag turning your camera off, showing strategy image or being away from? Okay. Arábìnrin ní alóhùn ṣiṣẹ́ pẹ̀lú Lizzy Anjorin for 1 week. Ọ̀sẹ̀ kan òun dẹ̀ ṣe kí ni? Òun náà wọn ò lọ́mọ. Ó yá ẹjẹ́ àgbọ́lọ̀. Story time of how I work with one of your fetish celebrity for 1 week and I resign. Kí ló pé? Ó pè ní fetish celebrity. Tí wọ́n bá níyàn fetish, òun náà ti jáde, ó jẹ́ kí aráyé mọ̀ pé òun wà fetish. Kò ń ṣe pé wọ́n ṣe ń sọ pé obìnrin yẹn wà fetish. Òun ní gbé àwọn ogun burúkú, ogun wèrè, ogun kọ́ bá yé èèyàn jẹ́. Òun ló pọ̀ lọ́wọ́ wọn. Máa gbọ́ lọ. So let's get into the story. I'm not going to mention name. I'm not going to give examples so that if people will not clog the dots. Ó ní òun ò ní dárúkọ o. Òun ò ní mention name o. Kò mention name lóòótọ́. Ṣùgbọ́n àwa mọ̀ bí story yẹn ṣe lọ pé Lizzy Anjorin ni. Alákọ̀ọ́kọ́ tá wàá ní kí ló dé tí wọ́n ní Lizzy Anjorin ni? Ó ní fetish. The word fetish. Àti ìrí celebrity kan lórí social media tó jáde tó ní òun wà fetish o, àfi Lizzy Anjorin. Àrí celebrity kan tó jáde tó ní mélòó ní ẹ̀yin rówó ṣògùn ni. Gbogbo yín mo ti gbé wò, máa fi yín sílẹ̀, àfi Lizzy Anjorin. Àrí celebrity kan tó jẹ́ pé ó ń lọ rí omi, ó ń pa ìdíyẹ, ó ń pa ikú, ó ń pa gbogbo ẹ̀ lórí social media, àfi Lizzy Anjorin. Àrí celebrity kan tó ní àdàbí oníná kan rèé o, tó tún dáná sí fọ́tò àwọn èèyàn, àfi Lizzy Anjorin. Ìwọ sọ fún mi, celebrity wo lórí tó tún ṣerú ẹ̀? Alákọ̀ọ́kọ́ ǹdí táwa fi ní Lizzy Anjorin ni ẹni tí à ń wí ń bì. And lady yẹn ó qualify as what? Fetish, your fetish celebrity. Bagbolo, oh yeah. So that I will not be dragged because I don't have name yet and I don't want to be dragged. So in year 2022, 2023, I can't really remember the exact year, but I know it's around 2022, 2023. I was seriously job hunting because I needed jobs so bad. Like Only ní ọdún náà lọ́hùn, only 2023, 2022, àbí 23, ó náà wọ́n rántí exact year. That was about 4 years ago. Ó ní òun wá ń wáṣẹ́. Ó ní òun nídìí iṣẹ́ yìí. Òun nídìí ẹ̀ so bad. Òun wáṣẹ́. Máa gbọ́. I needed jobs so bad. It's not that I was not feeling well, but you know now, sometimes you just get tired and you want to do something for yourself, okay? So I noticed that there's this particular mall in my area that just opened. They just finished building it. And luckily, after 1 week, òun notice pé mall kan wà ní area òun. One minute. Bọ́m̀bọ̀ ẹ má bínú,
mo lè slow díẹ̀ o. Ó ní òun notice pé wọ́n ṣẹ̀kọ́ ni. Ó ní mọ́ọ̀lù yìí tó bá dẹ̀ wo ìgbà wo ní Lizzy Anjorin lóhun ní tó ti ń pariwo òun ní shopping complex òun ní mall òun ní about 2 years ago tí ọmọ obìnrin yìí sọ ọmọ yẹn ó wò pé bí i 2023 àbí 2024 2 years ago 2023 ló ti ń pariwo I build more I ṣe kíní kan 900 million more. lọ́wọ́ date. Ó gbọ́n nǹkan tí mò ń sọ padà lọ kó lọ́wọ́ date. Ó ní òun bá rí pé wọ́n ṣe ẹ̀kọ́ ni òun bá lọ bẹ̀ ó yá à ń gbọ́. They put out a placard that they are looking for workers. They were looking for receptionists, customer care representative, cashier, stuff like that. So I'm like, okay, let me just. Wọ́n wá cashier, wọ́n wá receptionist, wọ́n wá gbogbo ẹ̀. Òun bá wò pé okay o. Kóun try luck òun bá lọ bẹ̀. Máa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn. Apply for the customer care rep because that's what I've been doing. Like that's my line of duty. Do you get? So luckily, the day I went there, I met this celebrity and she was like, "Oh, let her manager come so I can come back and let's take me back." Ìjọ tó ń lọ bẹ̀. Má gbàgbé o. Ní gbogbo Èkó. Mind you, I came back like after that 30 minutes. I think I came back after 45 minutes. Luckily, I met the manager and I told the manager, okay, I want to apply for the customer care rep position. And I was like, oh, okay. Then he collected my CV and I was like, oh, that's nice. You have a very nice CV, like, you get. So he was like, okay, if I can resume the next day. And I told him that. Manager ó ní kò sí nílé. Manager padà wá nílé. Ẹ má gbàgbé yẹn èèyàn wa. Ẹ jọ̀ọ́ ṣe máa bá wa share show yìí ẹ máa share. Ṣé màá kàn máa pariwo báyìí. Ẹ ní share lọ síbi tó yẹ ká ẹ share. Káwọn èèyàn lè jàǹfààní. Fún 1 star. Tún ní share. Mo dẹ̀ ń fẹ́ fún. Ẹ share kíní yìí. Àwọn show tó bá wà important báyìí ń share sọ́wọ́n gúrùpù káwọn èèyàn rí. Mọ iye ẹ̀mí tẹ́ ẹ máa save láti pẹ́ ń share ni. Àwọn ìyá kan wà káná wọn wà níbí wọ́n máa fún mi Insta. Àwọn ò ń share ṣùgbọ́n wọ́n máa ń fún mi Insta. Ẹ̀yin ò fún mi Insta tún share share sí àwọn gúrùpù yẹn. Wo bẹ́ẹ̀ yẹn ń share ń sìn. Ṣé rí pé ó ń lọ sókè? Lórí Facebook ṣe rí pé ó ń lọ sókè ń sìn. Ẹ share. Ọ̀pọ̀ ẹ̀mí lẹ máa save látara pé ń share. Àwọn ọmọ kan wà wọ́n sì ń wáṣẹ́ wọ́n máa padà kọ́ máa lọ sí irú ọ̀dọ́ Lizzy káyé wọ́n má bàjẹ́ síbẹ̀. Irú wọn kọ̀ kí ayé ọmọ ẹlòmíì ò bá bàjẹ́. Títí wọ́n bá jẹ́ àti dá. Okay, Kafila ti Aramide ẹ̀yin ju gift mo rí yín. Ẹ ṣeun gan lórí TikTok. Ṣé rí ọmọ kan wà láyé? Títí wọ́n bá ṣẹ́ àti dá. Tẹ́lòmíì ò bá bàjẹ́ kò kàn wọ́n. Ìyá kan wà. Àjọ ń gbélé face me and slap you ni lọ́dún náà lọ́hùn.
language kan gba mo kéré o mo ò ju bí a 15 16 lọ ṣùgbọ́n language kan tí mo ò like lára ìyá yìí ni pé ó máa ń pèdè kan pé Nàìjíríà ò bá bàjẹ́ títẹ̀mí àtọ ọmọ mi bá tí àti dáná ẹ̀ èmi ò like language yẹn kò mọ̀ pé tọwọ́ ọmọ tí kò dá yẹn àwọn ló máa bá tọmọ tòun jẹ́ àwọn kan náà wà pé gbogbo ọ̀nà ni wọ́n fẹ́ fi wówó in as much as tọ́wọ́n bá ṣe àti rówó yẹn tí tọmọ ẹlòmíì ò bá àbàjẹ́ kò kàn wọ́n irú ẹ̀dá yẹn ìkànnù wọn ni Lizzy Anjorin Lizzy Anjorin jẹ́ kan nù wọn arábìnrin wa ní òun á dé ọ̀dọ̀ máníjà adé ẹjẹ́ àmàgbọ́lọ̀. No, I can't resume the next day because the day I took my CV there was on Friday. I was like, ṣé mo pé ńgbà tí wọ́n fún CV wọ́n bá ní ṣó máa wá bẹ̀rẹ̀ níjọ́ kejì ìjẹ́ tó mọ yìí dẹ̀ mú CV lọ tó rí máníjà ìjọ Friday ni kíákíá ni èyí tó yẹ kó ní kó wá bẹ̀rẹ̀ ní Monday ṣé mo pé àwọn oníṣẹ́ ẹbí wọ́n tètè fẹ́ gba nǹkan tó fẹ́ gbà lára ẹ̀ èyí tó bá wúlò tó wà lára ẹ̀ wọ́n fẹ́ gbà kíákíá wọ́n ní kó wá bẹ̀rẹ̀ níjọ́ kejì. mo sọ ọ̀rọ̀ kan kó tó di pé Lizzy jáde tó ní mélòó nínú yín ló ń ṣògùn tóun mo sọ ọ̀rọ̀ kan mo ní ìwọ tó bá ra lẹ̀ ní tó bá lòun ń talẹ̀ tó bá lọ ṣe mistake tó bá lọ sẹ́rí mọ́ wọ́n ní wọ́n máa rìn nǹkan mọ́ ilẹ̀ tó ní o fẹ́ lọ rà àwọn kan wà ilẹ̀ ni wọ́n rà tí wọ́n dolórí burúkú àwọn kan wà wọ́n kó sílé kan ni wọ́n dolórí burúkú torí oríṣiríṣi àwọn èèyàn ló wà ìwọ̀n ìmí ìwà tó yẹ pé nǹkan wọn kàn rìn mọ́bẹ̀ ó lè jẹ́ ìmí ìwà tó yẹ pé bóyá toilet kí wọ́n tó rẹ́ toilet pa yẹn wọ́n lè ti rìn nǹkan mọ́ ibẹ̀ tó yẹ pé bí wọ́n ṣe ń wẹ̀ ìwẹ̀ ni wọ́n rò pé òun wẹ̀ ó ní nǹkan tó wọ́n ń gbà lára ẹ̀. ẹ má bínú wọ́n flag TikTok náà. Wọ́n flag TikTok náà. 1 minute. Yep. Ìwẹ̀ ni wọ́n rò pé òun wẹ̀. London tí wọ́n ṣọmọ pé wàá jí láàárọ̀ wọ́n rò pé ó lọ sí bathroom nítorí ẹlẹ́lòmí à ń wò pé ẹ̀rù máa ń bẹ lómi láti gbé ilé mẹrẹǹt oríṣiríṣi làwọn èèyàn ń ṣe lórí ilé mẹrẹǹtì àwọn tá a pè ní láńlọ́ọ̀dì àwọn ilé kan náà dẹ̀ wà bákan náà àwọn ilé kan wà tó wọn bá ti gbé bẹ́ẹ̀ ibi bìkínì bí ayé ẹ ṣe má bàjẹ́ ibẹ̀ ni. wọ́n ní ẹ̀yin tẹ́ wà ní títẹ̀ ẹ má pa wátáàpù ẹ má yẹ kó gba péjì mọ́ wa lọ́wọ́ bìkínì bí ayé ẹ ṣe má bàjẹ́ ilé mẹrẹǹtì mi ni. àná àwọn ilé kan náà dẹ̀ wà tó jẹ́ pé bó o bá ṣe ń kó kúrò ń bẹ̀ báyìí ilé tiẹ̀ ló ń kó lọ wọ́n wà bẹ́ẹ̀. 1 minute. ṣàmọ̀ pé dúdú ni wá Yorùbá ni wá oríṣiríṣi ni ọmọ Yorùbá ń ṣe. ẹ jẹ́ àmà gbọ́lọ̀ ó bá ní wọ́n ní kóun wá bẹ̀rẹ̀ ní ìjọ ẹ má power tap TikTok ẹ power tap ẹ power tap ẹ jọ ṣẹ́rẹ́ àwọn táwọn ní TikTok yẹn ẹ yá gbé power tap yẹn ẹ yá gbé like yẹn dé 20k anyway wọ́n bá ní kí ó wá bẹ̀rẹ̀ ní ìjọ kejì o
ọmọ yìí ní rárá o òun ò lè bẹ̀rẹ̀ ńjọ́ kejì má gbọ́ lọ. No, I can't resume the next day. I can only resume on Monday. I was like, then again, do people work on Saturday? He now said yes. I was like, okay, since the place is not even far from my house, I can work on Saturday. It's not a problem. So I was like, I can't resume tomorrow, which is on Saturday. I will only resume on Monday. Then he said, okay, no problem. Fast forward to Monday, I resumed. This one was so nice to everybody, so nice to all the staff. I met new faces. Onígbà tó di Monday. Instagram ti kú. A tún padà wá. Ó ní òun resume ńjọ́ Monday lóòótọ́. Ìwọ tó bá wà lórí Instagram má bínú, a tún padà wá. Nígbà tó ń wá resume ńjọ́ Monday, ó ní amájogún wèrè ìyẹn Lizzy Anjorin ó tún wà ńbẹ̀. Ó ní ó play nice everybody. Ṣé mo pọ́n àwọn èèyàn máa ń sọ pé tó bá meet Lizzy Anjorin wọ́n rò pé nice ni. Pé ó play nice sí everybody. Of recent ṣó rántí fídíò kan tó jáde ń pa òṣìṣẹ́ tó jáde. Ibẹ̀ yẹn ó rí bó ṣe ń láṣọ òṣìṣẹ́ yẹn tó ń bú tó ń ṣépè. Typical Lizzy Anjorin nìyẹn. Then gbogbo display tó ń display online yẹn. Typical Lizzy Anjorin nìyẹn. Gbogbo nice yẹn. Ṣé mọ̀ pé ìwà kí ni wọ́n pè wá? Wọ́n ní èéfín ni wà. Ṣé mọ̀ pé ní Ìdúmọ̀tà tí wọ́n mú ní ọjà? Typical Lizzy Anjorin nìyẹn. Ṣé mọ̀ pé of recent náà years ago ó jí ọkọ? Typical Lizzy Anjorin nìyẹn. Ó lè nice kó máa wu àwọn ìwà wèrè yìí. Tó bá ní o nice ò ní wùwà wèrè. Ó ní wùwà kó o máa gbọ́mọ lọ́mọ ṣépè. Ó dẹ̀ ní o nice irú nice wo nìyẹn. À ń bọ̀. Do you understand? She was so nice. Everybody was doing all right for the first day, the second day, the third day. That Monday, Tuesday, Wednesday, so Thursday. This is where the deal is happening. Ọmọ ìwé ní níjọ́ Monday, ó play nice. Níjọ́ Tuesday, òun tún lọ. Ó play nice. Níjọ́ Wednesday, ó tún play nice. Ó nígbà tó wá díjọ́ Thursday, kí ló ṣẹlẹ̀? Ẹ jẹ́ gbọ́. So on this very Thursday, the manager gave us an employment form for us to fill. Ṣé mọ̀ pé nígbà tí èèyàn bá wáṣẹ́, tó bá wáṣẹ́ lọ síbi, ìjọ yẹn ni wọ́n ti fún ẹ ní employment form. Ẹnu ti péjọ Friday ló lọ. Wọ́n ò fún ní employment form ńjọ́ Friday. Wọ́n dẹ̀ sọ fún pé ṣó máa bẹ̀rẹ̀ ńjọ́ Thursday. Wọ́n ò gbàgbé okay ó fẹ́ wáṣẹ́ okay báyìí ni o procedure rẹ o. Then wọ́n bẹ̀rẹ̀ ńjọ́ Thursday. Níjọ́ Monday wọ́n play nice. Ṣàmọ̀ wọ́n ní kó máa bọ̀ Monday wọ́n ò fún ní employment form o. Ìjọ́ Tuesday wọ́n play nice wọ́n ò fún ní employment form o. Ìjọ́ Wednesday wọ́n tún play nice wọ́n ò fún ní employment form. Ìjọ́ Thursday arábìnrin wa ní manager bá pọ̀ wọ́n pé àwọn máa fún wọn ní employment form o. Employment form o. Ẹ̀yin tẹ́ ẹ wà lórí títàn ẹ ti ń pa àti wọ 15k ẹ jẹ́ àgbéwọ 20 sẹ́. Wọ́n bá fún ní employment form o. Kí ló wá ṣẹlẹ̀ lórí employment form? Ẹ̀yin karambà ní bẹ́ẹ̀ wọ́n flagi àní wọ́n flagi wọ́n ń sọ pé kí appeal ń bì lórí TikTok yìí. Ẹ ṣáà máa double tap. Ó ní Thursday wọ́n bá gbé employment form ọ̀ràn
ọba gbé jáde ẹja kí ló wà nínú ẹja gbọ́. So in the employment form, I just read what is there. You're going to bring the guy. So you have to bring 2 guarantor and two guarantor wà nínú employment form. Ẹyẹ máa gbọ́ lọ. You have to bring 2 guarantor. Your guarantors NIN and stuff like that. Nínú employment form bákan náà. Ẹ̀yin tẹ́ ń gbé Nàìjíríà ẹ má bínú mo fẹ́ bèrè. Ṣé tí wọ́n bá ń wáṣẹ́ ń sìn wọ́n máa ń bèrè NIN? Nínú employment form Lizzy Anjorin máa bèrè guarantor ó tún bèrè NIN ní guarantor. Ẹ comment ẹ jẹ́ mọ̀ ẹ má sọ mí sínú òkùnkùn. Ṣé tí wọ́n bá ń wáṣẹ́ ń sìn o gbọ́dọ̀ submit NIN as a proof pé òun wáṣẹ́? Àwọn obìnrin ní nínú employment form wọ́n náà wọ́n fẹ́ 2 guarantor. Wọ́n dẹ̀ fẹ́ NIN ní guarantor. Ó yẹ ẹja máa sọ̀rọ̀. They have passports. Their passports, photocopy of their. Wọ́n ní the passport guarantor. Má gbàgbé. 1 minute. Ṣé rí irú Lizzy Anjorin ó lè trust irú àwọn vital document yẹn lé lọ́wọ́? Kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé mo fẹ́ rántí orúkọ ni o. Wọ́n ń gbé arákùnrin kan ní Kazeem Adégbóyèga. Èmi ò mọ̀ pé Kazeem Adégbóyèga kan wà níbì kan. Ó ní publicist òun ni. Ó ní tó yẹ ìmọ̀kú wá gbà á, ó gbà lọ́wọ́ òun mú ní ẹ̀. Ó ní òun ṣe passport fún òun fẹ́ rán lọ sí òun fẹ́ jẹ́ kó travel lọ sí Dubai. Báwo káti ẹ̀ wá sọ pé irú vital document nìyẹn bẹ́ẹ̀ yẹn ó wà lọ́wọ́ ẹ̀ òun ló ṣe fún. Why ó wá send ẹ̀ sí èmi? Àtìgbà yẹn mo ti mọ̀ pé èèyàn kan wà tó ń jẹ́ kódà ó wá fi Instagram ẹ̀ hàn mí. Mo bá lọ sórí Instagram ẹ̀ lóòótọ́. Kí wá fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn ní NIN passport yẹn. Ó mọ̀ pé wọ́n lè fi ṣe nǹkan tó pọ̀. NIN ní guarantor ẹ àti passport ṣe photocopy. Ṣé o mọ̀ pé nígbà míì wà ó lè lọ yáwó? NIN ẹ lọ need láti kó yáwó. Tí mo bá ń ṣe ẹ máa he mí o. Wọ́n kàn ní NIN ẹ pé o fẹ́ yáwó ń sìn Nàìjíríà. Passport ẹ NIN ẹ ó ti tọ́. Arábìnrin wa ní guarantor òun. Of course, under normal circumstance, kò ń ṣerú Lizzy Anjorin yẹn. Under bóyá Zenith Bank, àwọn bank àbí àwọn big companies. Tí wọ́n bá bèrè passport, fine. Bọ̀ kò ń ṣe lọ́dọ̀ Lizzy Anjorin tó ń bá Yahoo ṣiṣẹ́. Gẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ. Lizzy Anjorin ń bá Yahoo ṣiṣẹ́ Yahoo. Irú ẹ̀ wọ́n ń bèrè passport yẹn. Máa gbọ́ lọ. NIN stuff like that. You know, I didn't see a big deal there. Me, I didn't really go through the distance, but I didn't see a big deal in the. So I got home, and most of the time I used to do every job that I've been working, in all the jobs I've been doing. And tó fún mi money kan yẹn, thank you. I used to use my dad and my husband as my guarantor. So I. Òun máa ń lo bàbá tó bí òun lọ́mọ as guarantor. Òun dẹ̀ máa ń lo ọkọ òun as guarantor. Ó ní gbogbo NIN nǹkan tó tẹ̀ ń bèrè yẹn. Òun ò rí anything. Òun ò rí big deal. Ó ní òun ò rí big deal nínú nǹkan tá à ń sọ yìí. Ó ní òun ò tí ẹ̀ ká gbogbo ẹ̀gbọ́n tó ń kọ̀wé pé òun ò rí big deal. Ẹ jẹ́ àgbọ̀.
got home, I was going to the guarantor's form. I was going to the employment form. So I saw that I am going to write my name, my mom's name. Bàbá ó nígbà tó ń wá délé. Ó ní òun wá jókòó, òun wá wò pé kóun tẹ̀ wo employment form o. Ó ní òun wá rí inú employment form pé inú ẹ̀ lòun ti rí pé òun á kọ orúkọ òun. Ìyẹn àkọ́kọ́. Òun á kọ orúkọ ìyá tó bí òun. Lizzy Anjorin náà òun nídìí ẹ̀. À ń gbọ́. My mom's name. Ó ní kò tún wá tán síbẹ̀. Ó ní apart from orúkọ ìyá tó bí òun nínú employment form náà òun tún rí ń bẹ̀ pé òun á tún kọ orúkọ ìyá tó bí ìyá òun. Gbọ́ bẹ̀ yẹn yé. 1 minute. Pé nínú employment form tí Lizzy Anjorin provide. Ó ní inú ẹ̀ òun rí pé Lizzy Anjorin ń bèrè orúkọ òun. Lizzy Anjorin ń bèrè orúkọ ìyá tó bí òun. Lizzy Anjorin ń bèrè orúkọ ìyá tó bí òun. Ó ní inú employment form yẹn lòun ti rí. Máa gbọ́ lọ, ẹja máa gbọ́ lọ. Orúkọ mi, orúkọ ìyá mi, àti orúkọ ìyá mi. My name, my mom's name, and my mom's name. Then my guarantor too. My guarantor will write his name, his mom's name, and his mom's name. Ó ní bákan náà àwọn guarantor tí wọ́n fẹ́ dúró fún wọn wọ́n máa kọ orúkọ wọn. Wọ́n á kọ orúkọ ìyá tó bí wọn. Wọ́n á kọ orúkọ ìyá tó bí guarantor. Ṣé rí irú setting tí wọ́n ti ń bèrè irú Lizzy Anjorin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé olóògùn ni. Òun ní pé whatever bí lè ṣe wà ń sìn á ti kọ́kọ́ lọ lé sílẹ̀. Ṣó ní àrísìkí? Ṣó ní ajé lára? Gbọ́ ọ̀rọ̀ mi, wọ́n ní á ti kọ́kọ́ lọ lé sílẹ̀ amórúkọ ẹ̀ lọ. Á ní orúkọ ẹ̀ lágbájá ọmọ lágbájá tí lágbájá ń jẹ́ ọmọ lágbájá á lé sílẹ̀. Ṣé mọ̀ pé gbogbo ayé ẹ̀ ní pé ogun ni? Pé ṣó ní ajé lára? Wàá máa wò pé kí ló lè ti ń lo wọ́ọ̀dì pé ṣó ní ajé lára? Má gbàgbé nígbà tí ó lọ ṣògùn lọ́dọ̀ babaláwo tí wọ́n sín gbẹ́rẹ́ sí lábẹ́. Ṣé mọ̀ pé the same word tó ń lò ó ní pàjẹ́ fẹ́ fi yẹ ẹ̀ ṣòwò. Wọ́n ní ó ní babaláwo ní pàjẹ́ ò ní ajé lára. Pé òun ní ajé lára. Ibi tí language yẹn ti jáde nìyẹn o. Ó ní babaláwo ní pàjẹ́ ò ní ajé lára. Pé òun ní ajé lára pé wọ́n máa gbánú, wọ́n máa transfer látara Lizzy Anjorin. Wọ́n transfer sí ọ̀dọ̀ pàjẹ́. Níròyè ní ìwọ̀nba òye tèmi. Àmúdàmọ̀ pé òye tèmi náà fẹ́yìn tẹ́ ẹ jẹ́ àgbàlagbà. Ẹ̀yin náà rí sìn. Nígbà téèyàn lọ wá ṣe tán bèrè orúkọ ẹ̀. Orúkọ ìyá tó bí. Orúkọ ìyá tó bí ìyá tó bí. Àwọn guarantor náà wọ́n wá ń bèrè orúkọ wọn. Orúkọ ìyá tó bí wọn. Orúkọ ìyá tó bí ìyá tó bí wọn. Òun ní gbé irú nǹkan bẹ́ẹ̀. Ó níbi tí wọ́n fẹ́, ó ní ohun tó fẹ́ fi ṣe kò ń ṣojú lásán. Wọ́n máa lọ sá ni, wọ́n máa lọ sá, ó ní bó ṣe ń sá. Máa gbọ́ lọ. 1 minute. That as my two guarantors, they're going to write their name, their mom's name, and their mom's name. You grow up like that. Okay, so me, I fill the form. I fill the
form. I filled my name. I was not even, my brain was not picking it then. No. My brain was not really picking it. I don't know, I just saw that. I was like, òun fìlì ẹ̀ lóòótọ́. Ó ní òun fìlì orúkọ òun fi tìyá òun sí. Òun fi tìyá ìyá òun sí. Kò mọ̀ pé ọmọ yìí ò mọ̀ pé. Ṣá mọ̀ pé wọ́n ti ní kó wá bẹ̀rẹ̀ Monday. Wọ́n ò fún ní fọ́ọ̀mù yìí níjọ́ Monday o. Má gbàgbé o. Ìjọ́ Friday tí wọ́n lọ, wọ́n ò fún fọ́ọ̀mù o pé okay, you are going to fill this form. When you are coming on Monday, you are starting on Monday. When you are coming on Monday, you bring this form with you.